kábíyèsí àrólé Oòduà kádé pẹ́ lórí kí bàbá ó pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí Ògúnṣùà ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olóyè gbogbo ọ̀tọ̀kùlú gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wa wá gbogbo àwọn lọ́balọ́ba láti ilẹ̀ káàrí òjìrè tí a wà níbí gbogbo àwọn tí wọ́n ń bá wa tọ́jú baba láàfin ìyálájé àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín ìyálóde mo kí gbogbo yín mo tún kí àwọn èèyàn wa láti ọ̀hún náà inú mi dùn pé kì í ṣe àwa nìkan la wá àwọn jàǹtúntọ̀ àwọn náà wọ́n á bá wa kí kábíyèsí ohun ayọ̀ ohun ìdùnnú kò ní tán ní ayé gbogbo wa mo fẹ́ kọ ọ̀rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ ní ọ̀dọ̀ kábíyèsí ṣùgbọ́n kò sí nǹkan kan tí mo tún fẹ́ fi kún nǹkan tí mo ti gbọ́ láti ọ̀dọ̀ Ògúnṣùà wọ́n ní nǹkan tó máa ń le jù tó jẹ́ pé ó ta kókó jù ó ní nǹkan tí ó rọrùn jù láti ṣe òun náà ni ọpẹ́ dídú ẹni tí kò bá mọ iyì oore tí wọ́n bá ṣe fún yàn ó ní kò ní mọ̀ pé àsìkò tó yẹ kó òun dúpẹ́ nígbà tí a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ó ti tó bí ọdún 4-5 sísìn tí a ti kò sí tí a máa ń wá ìgbà míì àwọn èèyàn mọ̀ pé a wá ìgbà míì wà tí àwọn èèyàn kì í mọ̀ pé a wá lákànra tí bàbá tí wọ́n ṣílẹ̀kùn fún wa tán ní kí a wá kí wọn wọ́n sì wà lẹ́yìn mi digbí láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ wọ́n ń fi mí ní ọkàn balẹ̀ pé ní agbára Ọlọ́run ní agbára Oòduà yóò ṣe é ṣe. mo kọ́ ẹ̀kọ́ kan nínú gbogbo ìṣẹ̀lẹ̀ yìí nígbà tí a wọṣẹ́ àwọn náà sì sọ fún mi inú mi dùn ìgbà tí wọ́n sọ ìgbà yẹn ni mo tó rí àfiyè dáadáa tá a bá ti wà ní ẹnu iṣẹ́ ìjọba a máa ń wò pé kò sí nǹkan kan tí àwọn ọba lè ṣe fún wa àwọn gọ́vnọ̀ àwọn kọmíṣánná àwọn president àwọn honorable àwọn nìkan náà lè ràn wá lọ́wọ́ ṣùgbọ́n a rí pé ní ilẹ̀ Yorùbá láti máa ń ṣe àṣìṣe yẹn ní ilẹ̀ Haúsá tí àwọn ọmọ wọn bá ti wọṣẹ́ ìjọ tán bá ti wọṣẹ́ ìjọ yẹn ni wọ́n ti máa fi ojú sàkún wò pé ibi tí a gbélé yìí sí nìyí ní nǹkan bí 20 ọdún sísìn ipò tí eléyìí ó wà ní nǹkan bí 30 ọdún sísìn bí wọ́n sì ṣe máa ṣe lọ nìyẹn gbogbo àwọn postings tán máa fún wọn ó fi máa múra rẹ̀ sílẹ̀ fún ìgbà tí ó bá gbé dé ibi tó bá dé ni wọ́n á sì máa lọ sí ọ̀dọ̀ àwọn ọba wọn láti máa kí wọn because àwọn náà wọ́n mọ nǹkan tán ṣe tán fi fún wọn síbẹ̀ ṣùgbọ́n àwa ò kì í ṣe bẹ́ẹ̀ a máa ń wò pé kò sí nǹkan tí àwọn ọba wa lè ṣe constitution wa deficiency kan tó wà níbẹ̀ nìyẹn torí pé kò stipulate specific rules or role tí àwọn traditional rulers wa tán gbọ́dọ̀ play èmi ti rí i pé bó ti wulẹ̀ ká ṣe tó ní Nàìjíríà ìbá ṣe presidential system là ń lò ní o ìbá ṣe constitutional system ní o a gbọ́dọ̀ kọ iyán àwọn bàbá wa kéré kò ṣeé ṣe. In fact tí kábíyèsí ọ̀nìrìsà tí wọ́n tiẹ̀ tí wọ́n á yàtọ̀ torí pé láti ìgbà tí wọ́n ti gorí oyè ni wọ́n ti jẹ́ kí gbogbo wa mọ̀ pé àwọn bàbá gbogbogbò ni àwọn máa jẹ́ wọ́n sì ti fi hàn ní ìwà wọn ìṣe wọn àti ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wọn ọ̀rọ̀ tútù bí àdàbà ní gbogbo nǹkan tó máa ń sọ fún wa ní orílẹ̀-èdè pé a gbọ́dọ̀ jọ wà ní àlàáfíà kí ìdàgbàsókè kò fi lè máa dé bá wa wọ́n á máa ń sọ fún mi pé táwọn bá ń sọ ọ̀rọ̀ ìdàgbàsókè ní gbogbo Nàìjíríà báwo làwọn ṣe máa sọ̀rọ̀ ìdàgbàsókè àtàlàáfíà ní gbogbo Nàìjíríà káwọn máa fẹ́ kí àlàáfíà kó wà ní ìgboro Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ ní agbára Ọlọ́run à ń sọ fún yín níbí pẹ̀lú bí a ṣe débí lẹ́yìn pẹ̀lú ní agbára gbogbo àwọn bàbá wa ní Mọdákẹ́kẹ́ pé wọ́n sì jáde inú wọn dùn wọ́n wá dúpẹ́ lọ́wọ́ yín
àní rógun mọ́ láàrin Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́, àní rọ́tẹ̀ láàrin Ìgboro àti Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́. Gbogbo nǹkan tí ẹnìkọ̀ọ̀kan wa bá dẹ̀ tó lè ṣe ní ẹyọ ẹnìkọ̀ọ̀kan àti ìgbà tá a bá papọ̀ tá a jẹ́ káàkiri ìsọ̀rí kí gbogbo wa ká máa ipa tá a bá lè ṣe ká máa sa ipá wa láti rí wípé àlàáfíà ó wà láàrin Ilé Ifẹ̀ àti Nigba.